ẹ kú dédé àsìkò yìí ìròyìn gbáǹkọ́gbì ló ń dé sí orí ẹ̀rọ ayélujára yẹn láti iléeṣẹ́ Ojútólé tẹlifíṣàn. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Ọláwùnmí Jẹ́gẹ́dẹ́ Àtàndá lóníròyìn yìí. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. Ọwọ́ ọlọ́pàá tẹ baálé ilé tó ń ṣòwò igbó nípínlẹ̀ Èkó. Wọ́n ti ju ọmọ ọkùnrin tó fi ipá bá ọmọ ọdún 12 lò pọ̀ sẹ́wọ̀n nílùú Èkìtì. Ọwọ́ ti bá obìnrin tó ń díbọ́n bíi wèrè láti já àwọn èèyàn lólè. Ní báyìí ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ àjọ ọlọ́pàá ayárabíàṣá tí wọ́n ń pè ní RRS ti bá ọkùnrin kan tó ń ṣòwò igbó títà lágbègbè Èbúté Mẹ́ta nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ náà Yínká Ẹgbẹ́yẹmí ṣe sọ, ó ní lásìkò tí àwọn ọmọọṣẹ́ òun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá tẹ̀sán Dẹ́ńtọ̀ lọ pẹ̀tù sááwọ̀ tó wáyé nínú ọjà Òyìngbò lọ́wọ́ tẹ ọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyé Àkànbí tí wọ́n sì fi páńpẹ́ òfin mú lẹ́yìn tí wọ́n bá òbítíbitì igbó lọ́wọ́ rẹ̀. Wọ́n ju ọmọ ọkùnrin tó fi ipá bá ọmọ ọdún 12 lò pọ̀ lẹ́kìtì. Adájọ́ ilé-ẹjọ́ gíga kan tó wà ní ìpínlẹ̀ Èkìtì, adájọ́ Adékúnlé Adélẹ́yẹ, ó ti ju ọmọ ọdún 18 kan Tọ́pẹ́ Òjó sí ẹ̀wọ̀n ọdún 12 lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún 12 kan lò pọ̀. Lásìkò tí ìgbẹ́jọ́ náà wáyé ni ọlọ́pàá tó wà ní ìdí ẹjọ́ náà ti sọ pé àdúgbò GRA nílùú Adó Èkìtì ni ẹni afẹ̀sùnkàn náà ti hùṣẹ́ láabi yìí, èyí tó tako òfin tó rọ̀ mọ́ ètò ọmọ ìpínlẹ̀ Èkìtì tọdún 2012. Ọwọ́ bá obìnrin tó ń díbọ́n bíi wèrè láti já àwọn èèyàn lólè. Ọwọ́ pálábá obìnrin kan tó máa ń ṣe bíi wèrè ló ti ségi láti já àwọn èèyàn lólè láti àdúgbò Àjá àti Bádóore. Ọwọ́ ti tẹ obìnrin náà lásìkò tó fẹ́ já ṣọ́ọ̀bù obìnrin kan lágbègbè yìí. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ṣe ni obìnrin yìí àti ọkọ rẹ̀ já géètì ṣọ́ọ̀bù obìnrin kan ní agbègbè náà. Bí wọ́n ṣe wọnú ṣọ́ọ̀bù náà lóbìnrin yìí bẹ̀rẹ̀ sí ní kó ọtí líle tí ọkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ àwọn nǹkan míì tó wà nínú ṣọ́ọ̀bù náà. Ìròyìn gbáǹkọ́gbì àsìkò yóò ní jù báyìí lọ. Ṣé dáadáa àwọn torí tó bá ṣe burúkú yóò padà bọ̀ àgbọn yẹn. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, mi Princess Ọláwùnmí Jẹ́gẹ́dẹ́ lóníròyìn yín. Ire o, ká fi orí pàdé.